يا لطيف تملي يا رجال العلم يا ملء الدنيا من يصلح الملها إذا الملح فسدا. àfààní mo pè yín يا ọkùnrin mímọ́. رجال العلم Ya rijala din, mo pè ẹ̀yin ọkùnrin يا ẹ̀sìn, رجال الدين. gbogbo ẹ̀yin ẹlẹ́sìn, kí la fẹ́ fi tún ẹran ṣe? Bẹ́ẹ̀ran bá bàjẹ́, wọ́n á fi iyọ̀ tún ṣe. Bí iyọ̀ bá wá bàjẹ́, kí ni wọ́n fẹ́ fi tún iyọ̀ ṣe? Lẹ́yìn kan sàlóhùn. Àwa tá a jẹ́ ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká ronú. Ìfọwọ́sowọ́pọ̀ wa ni ló lè tún society wa ṣe. Ìjà ìsìn tá ń jà yìí, a lot of opportunities ńlá lose. Nínú ẹni tó yẹ kó máa líìdì àti gba ẹ̀tọ́ aráàlú làwa tá a jẹ́ ẹlẹ́sìn. Àmọ́ àráyè yẹn máa ń torí wàhálà tá ń bára wa fà. Báburú kan bá ti ṣe ẹnìkan, instead tá a pawọ́pọ̀ fight evil. À ń ṣí àbúlẹ̀mù nísìn. Eléyìí tí a ní ibi mùsùlùmí ni. Pásítọ̀ tí a ní amú tó gbérí èèyàn, ibi kírísítẹ́nì ni. Babaláwo kí ni sẹ́ẹ̀ tiẹ̀ tẹ́lẹ̀? Ntí ó ṣe nù. Eléyìí tá à ń wí kiri nìyẹn. Instead tá a jọ pawọ́pọ̀ ká mọ̀ yìí pé kò sí ẹ̀sìn tí ò séèyàn bú, kò sẹ́sìn tí ò séèyàn rí. Èèyàn bú inú ẹ̀sìn kọ̀ọ̀kan, ẹ jẹ́ a jọ pawọ́pọ̀ láti fight evil. Ọ̀kan ló tó ṣẹlẹ̀ nílọrin lẹ́ni àbílànà yẹn. Ọmọ tí wọ́n fi ilé kéwú tójú ń kan, ọmọ tí ò tí wọ 35 kò tí wọ 30 years tó lọ dúnbú ọmọbìnrin tó sì gé ẹran ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́. Mo wò lórí fídíò kámẹ́rà yẹn sì ń gbà lọ́wọ́ mi. Inú gbogbo ẹran ọmọ ara ọmọbìnrin yẹn ọwọ́ rẹ̀ ni wọ́n rí. Tébù tó ti kún bí ẹni kún ẹran wọn gbẹ báyìí, ó wà lórí íńtánẹ́ẹ̀tì. Ó dúnbú ọmọ, wọ́n tírèlì ẹ̀ ní tìtorí pé wọ́n rí pòun ní nọ́mbà rẹ̀ ló pé ọmọbìnrin yẹn káyìn. Wọ́n bá bàtà ọmọbìnrin yẹn nínú ilé ẹ̀, wọ́n bá ẹ̀jẹ̀ rẹ̀ tó rọ sínú òkè, wọ́n rí ẹran ara rẹ̀ tó kó sínú òkè ọ̀dà kan tó wá kan odidi ọwọ́ tó tún fi síbì kan. Nítorí Ọlọ́run, instead tá a fi jọ pawọ́pọ̀ bá o lè wí kírú ẹ̀ ó mọ̀ ṣẹlẹ̀ mọ́, ẹ máa wọ́ wọn mọ̀ trade blame ní nísìn. Àwọn ẹlẹ́sìn yòókù ọbẹ̀ jáde, ẹ̀yin mùsùlùmí àti sọ fún yín, ojú tí wọ́n o, níjọba kan traditionalist náà, mùsùlùmí náà ó tún bẹ́ jáde, ẹ̀rí wọn o, níjọba kan kírísítẹ́nì, àwọn yòókù náà ó tún bẹ́ jáde, ìwà wọn ni ẹ wá wò wọn o. Instead tá a jọ pawọ́pọ̀ fight evil kúrò ní society wa. Ìjà ìsìn là ń jà. Àbájọba jà lórí pé iléeṣẹ́ mélòó ló wà nílùú. Àbájọba jà lórí pé bò láró sì dẹ̀lú. Ìjọba ń wò wá níran nítorí pé n tó pé ìjọba ní tá à ń ṣe yẹn. Bí ìbáraàlú ọba ti ní pírọ́blẹ̀mù kan tí wọ́n mọ̀ bá yí, ìjọba ni wọ́n fèsì. Àmọ́ wọ́n mọ̀ pé pírọ́blẹ̀mù ẹ̀sìn ń bẹ lọ́wọ́ yín tí gbogbo ń tọ́ yẹ kó tọ́ sí gbogbo ìlú ìtàn. Ẹ ní ronú pé yẹ ká ẹ béèrè ẹ̀tọ́ yín. Ntọ́ bá jẹ́ tọ́ yín gan, báwọn kan bá béèrè àwọn kan tó takò wọn ni. Pé rárá o, àwọn ò trust yín. Ọ̀rọ̀ ṣẹ̀ríà ní lọ lọ́wọ́. Bí ẹ bá gbé ṣẹ̀ríà wá sí ayé ọ̀pá rẹ̀ ni. Èmi gangan tí mo jẹ́ àfà, ṣé dandan ni kí n lọ kóòtù ṣẹ̀ríà ni? Bẹ́ẹ̀ bá ní lọ kóòtù ṣẹ̀ríà, tí n bá ní lọ kí ni ó ṣẹlẹ̀? Òfin Nàìjíríà ló mú mi. Àmọ́ nítorí páwọn èèyàn ò trust àwọn tí wọ́n ń gbé bọ̀, ń ló dá ariwo sílẹ̀. Wọ́n reverse oríṣiríṣi táwọn náà ti ṣe rí, tí wọ́n trust wọn tí wọ́n padà gbé nǹkan mi wọlé, tó jẹ́ pọ̀tọ̀ ní ti ń bẹ lókè ọ̀tọ̀ ní tó padà wọlé. A máa bára wa fà lọ ni, until ìjọ tá a bá tó ronú, tá a tó gbà yí pé ọ̀kan lè nìyàn. Society wa bí ìgbà tá à ń bẹ nínú ọkọ̀ ojú omi ni, tẹ́nìkan wá yọ àáké tó ń sá. Bí omi bá wọlé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ̀, gbogbo ẹni tí ń bẹ nínú ọkọ̀ ojú omi yẹn ni ó sink. Òjijọ́ tá a bá tó ronú, tá a bá tó pawọ́pọ̀ láti fight evil, wàláhì ìjọ yẹn látò progress o. Àmọ́ ká máa trade blame. Gbogbo olùtọ́ lajú láyé, ẹ dákun ẹ jẹ́ ká wò. Tó bá jẹ́ pé àdúrà ní sọ ìlú kan do lórí ayé ni, kò yẹ kí ìlú kan ṣáájú Saudi Arabia àti Jerusalem. Àwọn lóye wọn máa control ká máa pé nítorí páwọn ní ọmọ àdúrà ṣe jù ni. Tó bá jẹ́ wípé ẹbọ ṣíṣe, kéèyàn máa bọ òrìṣà lọ́tùn lósì, ní bá mú ìlú kan jẹ́ olórí ayé ni, kò yẹ kí ìlú kan ó bí ti India. Over 1,000 idols, 1,000 type of religion. Ẹni bẹ nílẹ̀ India, Hinduism ló popular jù ni. Bí wọ́n ṣe ṣètò ìdáhùn ni wọ́n control ayé bí. Kí ló dé tó lọ ń gbé kí control ayé sọ́dọ̀ America? Kí ló dé tó gbé control ayé sọ́dọ̀ Russia?
kí ló dé tó gbé control ayé sọ́dọ̀ China àwọn tí a múra sí gbìyànjú ayé nìyẹn àwọn ọ̀gá lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fèsì báwo láyé àwọn ó ṣe dáa báwo ó tiẹ̀ wọná káwọn ó tiẹ̀ kọ́kọ́ rí gbádùn táyé náà ní Nàìjíríà àgbádùn ayé àti ìmọ̀ bí Ọlọ́run tó kó àṣì lọ́rùn nítorí pàǹbára wa jàjẹ́ ẹ̀sìn gbogbo ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tó lè wúlò fún ìjọsìn ńláńlá ní gbogbo ilé ẹ̀sìn ti gbà kan àmì rántí gàjà ilé yìí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ò tó nǹkan láàmú wa ranjú mọ́ra wa láàmú fẹjú mọ́ra wa nígbà tó jẹ́ pé gbogbo ń tó yẹ kó jẹ́ tiwa níjọba ti waste dànù tán àròlé gíra fi. dúníyà ìdákànà fọ́dílà tàràkọ̀ àlà rọ̀ṣẹ̀rẹ̀ jálè wàyà kún tó bò. ẹ dákun àwọn ẹlẹ́sìn tá ń bára wa jà ọjọ́ wo la tó fẹ́ ronú ọjọ́ wo la tó fẹ́ ṣe làákà. àròlé gíra fi ẹ̀yin tẹ̀ ń mẹ́kì owó látòrí pé ìjà ẹ̀sìn. ìdákànà fọ́dílà. ẹ ń fabricate tí ò ṣẹlẹ̀ láti gbé ẹlẹ́sìn kan kọlu ẹlẹ́sìn mi. ẹ̀yin tẹ̀ ń mẹ́kì owó lórí íńtánẹ́ẹ̀tì lórí pé yẹ̀yẹ́ ẹlẹ́sìn kan. ẹ̀yin tẹ̀ ń kọ́lé látara owó tẹ̀ ń gbà pẹ̀ ń bá tàwọn kan jẹ́. ẹ̀yin tẹ̀ ń gain popularity látara pẹ̀ ń dájẹ́ ẹ̀sìn sílẹ̀. wàláì ìyà tí ó jẹ yín lọ́wọ́ ń gbé wéètì lọ́wọ́. àròlégérò àdáwò tí ó kàn ń gbé wéètì lọ́wọ́ ni. ìdákànà fọ́dílà tàràkọ̀ àlà rọ̀ṣẹ̀rẹ̀ jálè wàyà kútùbù tàràkọ̀ àlà rọ̀ṣẹ̀rẹ̀ jálè wàyà kútùbù. wàlá ó kàná mi fili láfọ̀dí látàyìndáwó. يقاس بطفل في سواري يلعب يقاس بطفل في سواري يلعب. àti mùsùlùmí àti ẹlẹ́sìn christianity àti traditionalist ẹ̀já gbàgbé wa wèrè tí ń lọ nígboro yìí kájọrò rí pé kí n la fẹ́ fi sílẹ̀ sẹ́rù bá a ṣe ń lo láìfù lọ ní Nàìjíríà yìí náà làwọn ọmọ owó tó kọ̀ǹtìnì. tó bá dé àwọn area kan l'Amẹ́ríkà wàá wá ronú àwọn abúlé kó Nàìjíríà wàá wá rò pé ṣé ayé kan náà táwọn eléyìí ń lò làwa náà sì wà Nàìjíríà. tó bá dé ìgboro Amẹ́ríkà tó bá dé ìgboro UK tó bá dé ìgboro China tó bá dé ìgboro Canada wàá ronú pé ṣé ayé kan náà lásìjọ wà. gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n great yìí Áfíríkà ni wọ́n fi ń great gbogbo ohun tí wọ́n fi ń sọ̀rọ̀ ajé Áfíríkà ló wà. àwa tá a ní nǹkan náà kó lójú kan yìí àwọn sì ń progress ní ojoojúmọ́ àwọn ń fight lórí pé àlìjẹ́nà nìkan làwa ń wá àwọn làwọn ọ̀wá àlìjẹ́nà wọ́n ní káwọn sára yé ṣe wọ́n wá ara yé ṣe tán àwa tá ó láwọn wá àlìjẹ́nà owó ńlá ẹlòmíín ta ilé ẹlòmíín ta ọkọ̀ ẹlòmíín ta ilẹ̀ bàbá ẹ̀ nítorí kó fẹ́ lọ lu wọn torí kó fẹ́ lọ Amẹ́ríkà torí kó fẹ́ lọ London nítorí pa àti fìjà ẹ̀sìn àti fìbàbí jẹ́ àti fi olóṣèlú tó kówó jẹ tá a lè fèsì tó jẹ́ pàwọ́ là ń bára wá jà àti fi bàálù yìí jẹ́ níjọ́ ewúrẹ́ méjì níjọ́ ìgalà méjì bá ń kanra wọn nígbò nínú igbó ẹgbà yìí pé kìnìún tí ó jẹ kan nu wọn ti súnmọ́ ni o. ìjà ẹ̀sìn tá ń bára wá jà ìjà tí ọba làákà yìí mọ̀ kí la fẹ́ gbà ń bẹ̀ gan-an àròlé gíra fi. dúníyà ìdákànà fọ́dílà tàràkọ̀ àlà rọ̀ṣẹ̀rẹ̀ jálè wàyà kútùbù. àwa tá a jẹ́ mùsùlùmí ta'awanu 'ala al-birri wa taqwa wala ta'awanu 'ala al-ithmi wal 'udwan. ta'awanu 'ala al-birri ọlọ́ni ta'awanu 'ala al-birri wa taqwa. ẹ cooperate lórí iṣẹ́ rẹ ni ẹ cooperate lórí ìbẹ̀rù Ọlọ́run ni wala ta'awanu 'ala al-ithmi wal 'udwan. ẹ má cooperate lórí ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà ìmúra ẹni lọ́tà. mùsùlùmí ayé ogun wo la fẹ́ fèsì ilẹ̀ Yorùbá ń sìn táwọn ẹni torí pàwọ́ gan ti wíìkì sára èébú ni ìjà ni kò pọ́síbù kí ìjọ kan nínú gbogbo ìjọ mùsùlùmí tó kó lóun nìkan lòun fẹ́ ṣẹ́kù wàláhì wọ́n tó kẹ̀ pa ni mélòó níjọ kọ̀ọ̀kan gbogbo ìjọ tá a wá ń bẹ àwa bára wa jà wa mùsùlùmí a wíìkì internally nítorí pé àwọn kan láwọn fẹ́ fọ̀ wá mọ́ àwọn kan ní majority àwọn tí wọ́n ń jẹ́ mùsùlùmí kò yẹ ká pè wọ́n ní mùsùlùmí wọ́n fẹ́ fọ̀ mọ́ ibi tí wọ́n ti fẹ́ fọ̀ mọ́ ní wọ́n ti ń fa sọ́ọ̀yà àròlé gíra fi dúníyà. dúníyà ìdákànà fọ́dílà tàràkọ̀ àlà rọ̀ṣẹ̀rẹ̀ jálè
rijali wa yaktubu tarako ala rusi rijali wa yaktubu. Áfíríkà lọ ronú àwa mùsùlùmí dáadáa wàhálà tá ń fà lọ́wọ́ yìí kò pé Islam bí ṣe wulẹ̀ kó mọ́ kí lẹ fẹ́ sọ níjọ́ tẹ́ bá déwájú Ọlọ́run kíjọ kan lérò pé òun lò wọ́n control gbogbo wa àwa yòókù náà ò ní gbà káwo láwọn làwọn control yín ẹ̀yin náà ò ní gbà kí ló dé tẹ́ fìdájọ́ sílẹ̀ síwájú Ọlọ́run eléyìí tó bá burú nínú wa tí ẹlẹ́sìn bá wù ní kájọ panupọ̀ ká bá wí ká lo constructive criticism ká má lo destructive criticism mùsùlùmí ní ìjà gbọ̀ngàn lórí íńtánẹ́ẹ̀tì tí ìṣe mùsùlùmí ló ṣe tí ìṣe kírísítẹ́nì ló ṣe kódà tí kìí ṣe ẹlẹ́bọ ló ṣe kìí ṣe traditionalist ló ṣe hardest lọ́pọ̀ jù ní àwọn tí wọ́n ṣe majority ń tàn lò àwọn tí wọ́n ní kò sí ti ń jọlọ. àwa tá a wá lẹ́sìn bẹ́ẹ̀ à ń lò à ń fi ń ṣàǹfààní àwa làwa ń bara wa jà àwọn sì ń pawó lára wa bí wọ́n ṣe ń rí owó data ni wọ́n ń rí owó káàdì ni wọ́n ń rí owó iPhone náà rí owó Android lórí wa náà ti fi wá pawó. àròlégé rọ̀fì dùnìyà ìdáka ànáfọ́dìlà tàràkọ̀ àlà rúùsì rìjálè wàyà kìtùbù tàràkọ̀ àlà rúùsì rìjálè wàyà kìtùbù. mùsùlùmí ayé mo fi Ọlọ́run tó ní mi búra tá a bá lè gbàgbé àwọ̀ tí ń lọ láàrin wa tẹ́ ẹ̀ dájọ́ ọ̀nà fẹ́ni kankan mọ́ tẹ́ ẹ̀ fi dájọ́ ọ̀nà lẹ̀ fọlọ́run tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ayé di pa Ọlọ́run ọba mọ́ tẹ́ ẹ̀ máa pẹ́ everybody lọ́mọ iná mọ́ tá a bá lè cooperate bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa wàláhì kò sí ẹlẹ́sìn tí ó fèsì Islam wọ́n mọ̀ pa ti wíìkì sínú wọ́n mọ̀ pé nǹkan ti gé wa kélekèle ẹnu wa ò kò ni wọ́n fi ń kó bò wá lọ́tún lọ́sì kódà bẹ́ẹ̀ lómi ìbá tó bú Islam táàfáà mi ìbá tó jáde tó fẹ́ gbèjà Islam àfáà mi náà ni ó tó jáde pé àfáà tó ló ń gbèjà yẹn wọ́n ní wí kọ̀mọ́ kéwù kọ̀mọ́ náwù kọ̀mọ́ sọ́rífù kọ̀mọ́ bí tó ti yẹ kó sọ báyìí kò tún mọ tí jẹ́ fàlásífà kọ̀mọ́ fíkì kọ̀mọ́ ṣẹ̀ríyà nínú àwọn àfáà náà ni ó tó jáde láti takò ibo là ń lọ táàrọ̀ kọ́ mọ̀dá takọ̀ tó hùn. fílẹ̀ ìsìlámì bainakum wa antum ya ibadallahi ikhwana wa antum ya ibadallahi ikhwana. ibo là ń lọ táàrọ̀ kọ́. mẹ́ta takọ̀ tó. ojú àmọ́ gbàyàn sí nígbà míì. fílẹ̀ ìsìlámì bainakum. ìsìlámù wá di ẹ̀sìn tí ò sọ lórí mọ́ nílẹ̀ Yorùbá kò sọ lórí ẹ dákun gbogbo ẹ̀sìn tá a jọ ń bára wa fa yìí ṣé kò sírú ẹ̀ lókè ọ̀yà ni. ẹgbẹ́ nínú ọ̀tí náà wọ́n mánéjì ara wọn ní ta ló sọ fún yín pé wọn kì í gbégún ní north èmi ní fídíò eléégún tọ́pọ̀ ti north táwọn èèyàn sẹ́ǹdì sí mi pé wọ́n mánéjì ara wọn ní churches ti ń bẹ ní north ó ti fẹ́ pọ̀ tó ti south west ń sìn wọ́n mánéjì ara wọn ní wọ́n ka ìjọmọ ìlú láàrin ara wọn wọ́n kà kún gan fẹ́ ju ẹ̀sìn lọ́lọ́dọ̀ wọn. mẹ́ta takọ̀ tó. tó bá fẹ́ mọ eléyìí tí mo wí. fílẹ̀ ìsìlámì bainakum. wọ́n gbé ní local government kan ní north kó lọ́dún 15 ìwọ wá díje kó sọ pé o fẹ́ dìbò o fẹ́ kán dìbò fún ọ. kẹ́nìkan tí ó kì í ṣẹlẹ́sìn kó náà díje àmọ́ tọ́jú ọmọ ìlú wọn wàláhì ọmọ ìlú wọn ni wọ́n dìbò fún wọn ní dìbò. mẹ́ta takọ̀ tó. kí ló dé ká lè jọ gbé lálàáfíà. fílẹ̀ ìsìlámì bainakum. mo fi Ọlọ́run bẹ̀yìn ẹjẹ́ àparí wọ́nranwọ̀nran yìí torí Ọlọ́run. wa antum ya ibadallahi ikhwana wa antum ya ibadallahi ikhwana. Ramadan dé tán báyìí Ramadan kò kù ju less than 15 days ní Ramadan báyìí bó ṣe wá súnmọ́ yẹn ẹ̀rù ọmọ bá onílàákàì pé kí làwọn yóò tún wí ní Ramadan ọdún yìí Ọlọ́run. èpè ràn-ìn èébú ràn-ìn ọ̀rọ̀ burúkú téèyàn gbọ́dọ̀ wí jẹ́jẹ́ ńlá àmọ́ wí jákè. Ramadan oṣù bẹ̀rù Ọlọ́run oṣù téèyàn ò kí ń sọ̀rọ̀ kọ̀rọ̀ oṣù téèyàn ò kí ń bèébú oṣù téèyàn ò kí ń ṣépè ẹ ti kásọ kúrò lójú Ramadan yányán ó kálukú wá ń ṣe rándanrandan ẹ ń ṣe wérewère bí nǹkan abẹ́ ọmọdé. Ìsìláàmù láti sọ pàǹṣẹ ṣàgáltà náà fún sáká fi mọ lásìtà tún dirí kù. takulu lillahi madha
حين تلقاه تقول لله ماذا حين تلقاه. àwa mùsùlùmí kan náà àwa la máa bọ́ bàjà apá kan máa bájọba jà apá kan máa bá lè mọ́mú wọn jà apá kan máa bá àfáànù ilé wọn jà àwa yìí kan náà ni kí ló dé àbá ìsìlámù báyìí. ṣàgádì tẹnu fúnṣẹ́kẹ̀ fi mẹ́ẹ̀ẹ́lá sàtúndéré kò takùnú lílà ìmọ̀dá ìnàtàlẹ́kọ̀ takùnú lílà ìmọ̀dá ìnàtàlẹ́kọ̀. àti mùsùlùmí àti ẹlẹ́sìn christianity àti traditionalist nílẹ̀ yorùbá níbi kájọ fọwọ́sowọ́pọ̀ láti gé ní tọ́pọ̀ láàrin ara wa. ẹ̀yin mùsùlùmí ayé ẹ jẹ́ make sample wa tọ́jọ́ ti islam. Sayyidina Umar orin tó wúlò lára àwọn ará róòmù nígbà yẹn ò kì í ṣe mùsùlùmí wọn gbúrò islam. orin tó wúlò lára wọn islam wọn gbúrò islam àmọ́ wọn gba islam gbà náà. àwọn lówó tó fi dá kàlẹ́ndà ìjìrí lẹ̀ kàlẹ́ndà tí ń bẹ láyé nígbà yẹn tó popular kàlẹ́ndà márùn-ún ni. kàlẹ́ndà China ń bẹ kàlẹ́ndà tàwọn Ethiopia ń bẹ kàlẹ́ndà ti Egypt ń bẹ kàlẹ́ndà ti Gregorian kàlẹ́ndà ń bẹ. kàlẹ́ndà yẹn ló wo bí ẹ ṣe ń ṣe lónà fi wá lọ mú ọjọ́ tí ànábì travel láti Mẹ́kà lọ sí Medina tó ṣe ìjìrá ẹjẹ́ àmúkà kódà Muharram kọ́lá ànábì travel.